Hello, hello, hello. Mo rẹ́rìn òyìnbó o. Ẹ̀yin èèyàn mi. Hmm. Wọ́n ní wonder shall never end. Nọ́bà ní Ashley o. Wọ́n ló dákú. Bó ṣe ń dákú ló ń dájí. Ló ń dákú ló ń dájí. Bí wọ́n ṣe rush lọ sí hospital. Wọ́n ní àwọn láfùgìdì. Nọ́bà bẹ̀rẹ̀ sí ní pariwo. Hey! Ọmọ àwọn tó ti lóyún. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní jubilate. Ọmọ wọn ti lóyún. Inú wọn ń dùn pé Ashley ti lóyún. Nígbà tó dé hospital, wọ́n ní doctor sọ pé kò sí nǹkan kan tó ń ṣe. Òun ló mọ nǹkan tó ń ṣe o. Wọ́n ní èwo dẹ̀ ni ó ti lóyún, ó ti lóyún. Dẹ̀ jẹ́ kí doctor sọ̀rọ̀. Doctor ò tí sọ̀rọ̀. Ashley fún rẹ̀ kò tí sọ̀rọ̀. Kí ló ń jẹ? Wọ́n ní wọn ò tẹ̀ pé àwọn láfùgìdì nìkan. Wọ́n sọ pé ó ti lóyún, oyún ló ń ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn. Oyún ló ń ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn. Báwo ni èèyàn kàn ṣe déédéé máa di collapse? Báwo ni èèyàn ṣe déédéé máa dákú? Wọ́n bá ní àwọn láfùgìdì wá sọ fún kábíyèsí. Kábíyèsí o. Ashley wà lọ hospital. Wọ́n ní ó kàn collapse ni o. Pé wọn mọ nǹkan tó ń ṣe o. Pé torí pé ó dàbí pé oyún ni o. Ó dàbí pé ó ti lóyún. Kábíyèsí ní Ashley ti lóyún àbí ó wà lọ hospital. Báwo ló ṣe kàn òun? Ó wà lọ hospital. Kí náà ló ń ṣe? Ó ní kábíyèsí òkè. Wọ́n á lọ wò. Since tó jẹ́ pé nǹkan kan ò tíì ṣe, kò sí nǹkan kan tó ṣe. Pé bẹ́ẹ̀ òun máa rán èèyàn pé kán lọ wò. Wọ́n ní wọ́n ló lóyún ni. Ó ní ta ló sọ fún ẹ pé òun lóyún? Wọ́n ní Ashley ló sọ pé òun tó lóyún. Wọ́n ní kábíyèsí ni ta ló fún lóyún? Níbo ló ti róyún he? Wọ́n ní wọ́n láwọn láfùgìdì ni. Báwo ló ṣe máa sọ pé níbo ló ti róyún he? Ìyàwó ẹ̀ kọ́ ni. Kíní kan gbádà. Kábíyèsí ni lójú àlá ni àbí lójú ìran? Ó ní torí kíní yìí tó wá pé òun ńlá là ni. Kó òun ti àtètè jí lójú àlá òun. Torí eléyìí ò ń ṣe ọ̀rọ̀ lásán. Pé òun kọ́ ni o. Pé níbo ló ń ti rí nínú ọdún yìí. Òun ò tí ì súnmọ́ gbogbo wọn pátá. Pé àti ẹ̀gbọ́n gbà tó wà ní tó fi wà ní ààfin ní 2002 ní time yẹn títí dé 2003. Ó tó lóhùn lóyún tó fi lọ sílùú tó ń lọ sọ́hùn. Abo ìkẹdẹ̀ rí àgbọ̀ epo bímọ. Ọmọ náà náà ní kó ṣe paternity táà tí rojú tu ẹ̀ títí dé ní. Ìwọ á sọ pé láti ìgbà yẹn kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ Ashley ibi tóun ti súnmọ́. Ìjọ kan báyìí ló wá nínú ọdún yìí tó múra játijàti tó múra bí ìtàwọn ọmọ aláṣẹ́wó. Tó wọnú chamber òun tó múra bí kíni tó wá ṣe bí ó fẹ́ máa seduce òun. Ní nǹkan tá a gbọ́ wọn tó sọ pé kábíyèsí sọ tó fẹ́ máa seduce òun o. Pé bóun ṣe ya bọ́ńdù lẹ̀. Ó yá àfírà pé òun le bí ẹni le àjàpá méjì ló ṣe bẹ́ẹ̀. Tó rò pé bóyá òun máa fọ́lù. Pé ayé àtijọ́ nìyẹn kì í ṣe tayé ìsìn mọ́. Òun kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọ́ ló ti súnmọ́ gbẹ̀yìn. Ìjọ́ ló ti ṣe gbẹ̀yìn. Wọ́n ní oṣù ló sọ fún ó lé àwọn láfùgìdì. Báwọn láfùgìdì ó dìgbà náà náà. Ó dìgbà náà náà. Ó ní tó bá wọ́n ní kábíyèsí bí lè pé tó bá pé tí ẹ̀ lóyún. Tó bá jáde kó wá sọ torí òun kọ́ lòun fún lóyún o. Pé kábíyèsí pé Naomi lè wá sọ lójúkorojú ní ìṣojú òun pé òun lóyún fún òun. Pé tó bá ti dé láti hospital kó òun béèrè lọ́wọ́ ẹ̀ pé gbọ́ ta ló lóyún? Tó bá pé ó lóyún kó tètè gbé oyún lọ fún ẹni tó ní. Pé torí òun bóun ṣe wà yìí. Pé ó lè kàn déédéé kó jẹun yó. Kó ló fẹ́ wá parọ́ mọ́ òun pé òun lòún lóyún. Òun ò lóyún, òun súnmọ́ ẹni. Ó ní ìjọ́ tí ó wá ní ìjọ́ kìíní àná yẹn tó ń ṣe bálabàla, tó ń ṣe bí olórí burúkú, tó fẹ́ fọwọ́ pa àwọn lára, tó fẹ́ ṣe kíni. Tóun ní káwọn security wá bá òun bọ́ńdù lẹ̀ síta. Níbo olórí burúkú tí ń bọ̀? Kó bọ́ta. Ó ní tán ti sọ fún òun.
Ó ní kí ló tiẹ̀ fẹ́, kí ni ìwúrí òun ní gbogbo ìwà pálapàla tó ń ṣe. Tọ́ dẹ̀ ti sọ fún òun pé òun ò gbọdọ̀ súnmọ́ ọn. Tóun bá súnmọ́ ọn, á jẹ́ pé ikú òun ló ti dé nìyẹn. Wọ́n ní òun kọ́ o pé bó ṣe lé àwọn láfògìdì pé ẹsẹ̀ wọn ò balẹ̀. Wọ́n ní ìtìjú náà fi kúrò ní ọ̀dọ̀ òun ní ọ̀sán yìí. Gẹ́gẹ́ bá ṣe ń sọ, wọ́n ní kábíyèsí ní ó dìgbà náà ná. Ó dìgbà náà ná tí Ashley máa fi dé láti hospital tó lóun collapse. Ẹni tó fún lóyún á ṣàlàyé. Bó irọ́ ni bí òótọ́ ni á ṣàlàyé. Pé kán má lérò pé bóyá irú pé àwọn tó ń fún òun ní wàhálà jù ní ààfin yìí ni olórí Mariam àti Ashley. Pé a lè fi Tóbi kẹ̀dẹ̀ rèé pé orphan náà nìyẹn máa ń ṣe. Á wá lénìí á lóun lóyún, á wá lọ́la pé gbogbo wọn pé kábíyèsí lóun yán kànkàn. Ó lóun kẹ̀, pé òun kẹ̀, pé wọ́n ti ṣí o. Kẹ́ tún máa wo irú irọ́ bàǹtàbàǹtà tó tún fẹ́ pa mọ́ ẹni ẹlẹ́ni. Wọ́n kàn ń pa ni wọn ò lè rí nǹkan kan gbé ṣe. Ìyà náà fi ń jẹra wọn. Wọ́n kàn ń dúnra wọn nú. Ẹni tí Ọlọ́run ò fún dùnnú ní orúkọ wọn. Wọ́n kàn ń lá yẹn ni. Can you imagine? Ẹ̀yin èèyàn wa, ó mà lágbára. Kí làwọn people yìí, kí ni wọ́n fi kábíyèsí wá ń pè ná? Wọ́n wá ń fi kábíyèsí pé kí ni? Pé ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀, káwa náà máa sọ wípé àwa náà lóyún. Pé káwa náà sọ pé kán máa sọ wípé àwa náà lóyún lórí bí náà. Wọ́n ní ẹyẹ tó bá fi ra ẹ̀wù eégún, ẹ̀yìn ààrò ló máa sùn. Òun lọ̀rọ̀ yín. Naomi ti gbégbá orókè. Ọlọ́run ló ń ti Naomi lẹ́yìn. Bí Naomi ṣe wà yẹn, àfi Ọlọ́run nìkan, àfi ẹni tó bá fẹ́ parẹ́, tó fẹ́ kú kú òjijì, òun nìkan ló máa sọ wípé òun fẹ́ ṣe bí Naomi. Òun fẹ́ ṣe bí Naomi. Ó fẹ́ ṣe bí Naomi. Kì í dẹ̀ ṣe pé bóyá Ọlọ́run wà lẹ́yìn ẹ̀. Èṣù ló wà lẹ́yìn. Èṣù kẹ̀dẹ̀ rèé kò ní nǹkan ire lọ́wọ́. Àfi kó tìyàn pa, òun ni Sátánì. Tẹ́ ẹ lérò pé bóyá ẹ fẹ́ máa practice pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹ bá practice ọmọ Ọlọ́run, ẹ máa continue nínú iyọ̀ náà. Báwo ló ṣe máa jẹ́ pé Naomi lóyún? Oyún agbára Ọlọ́run, agbára ọba ìyanu. Òun ló di Naomi lẹ́yìn. Tí Naomi fi ru oyún tiẹ̀ ní ire, ó dẹ̀ sọ ire. Ọlọ́run dẹ̀ dúró tì. Odindi ọmọ mẹ́ta jọ̀rọ̀jọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Tọ́ ti ń sọ, tọ́ prophesy. Àwọn olórí kan nínú ààfin, wọ́n fẹ́ bímọ mẹ́ta, wọ́n lóyún. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo oríṣiríṣi àwọn tó fẹ́ lóyún. Wọ́n gbé lọ, wọ́n fà á lọ, wọ́n fà á bọ̀. Naomi nìkan ló wà nínú oyún. Ó nìkan ló dẹ̀ lóyún. Láti ìgbà tó ti ń sọ pé kábíyèsí, àwọn mẹ̀sáyà ń bọ̀ láàfin. Àwọn tó máa wá sáàfin. Àwọn màláíkà, àwọn oríṣiríṣi táwọn Ọlọ́run, tí Ọlọ́run àtàwọn angel kán tó pinnu pé ó ń bọ̀ wá sáàfin. Wọ́n wá ṣetán, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe bálabàla. Kó tiẹ̀ tó ti Mariam ni. Ẹ jẹ́ ká máa wò wọ́n ràn. Ọlọ́run ti ṣetán láti visit wọn ní kọ̀ọ̀kan. Kán máa ṣe ìṣù. Ẹ̀yin èèyàn mi jàre o, ẹ̀yin èèyàn pàtàkì. Mo ní kí n sáré gbé ìborùn yìí wá fún ọ̀sẹ̀ tí gbọ́ yín. Ṣé eléyìí ò tó ìborùn? Ìgbà míì a rí àwọn nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ yìí, ṣé ó yẹ kí èèyàn sọ jáde àbí kéèyàn má sọ? Ẹ jẹ́ ká sọ torí ká lè mọ àwọn bó ṣe ń ṣe ẹlẹ́yà láàfin. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, bó ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kí ẹ bá wa like, kí ẹ bá wa subscribe. Ẹ ṣé gan. Ọlọ́run á wà pẹ̀lú wa. Etí tẹ fi ń gbọ́ wa lágbára Kristi Jésù Olúwa. Ìró ayọ̀ lẹ máa fi máa gbọ́. Àwa náà tá à ń sọ ayọ̀ àti àlàáfíà la fi máa sọ fún yín. A dẹ̀ máa wá authentic bó ṣe ń lọ, a fi hàn yín. A máa fi sí yín létí. Ẹ ṣé gan bó ṣe ń tẹ́tí sí wa. Bye.